Africa Content TV. Mo kí àwọn ọmọ ọba náà wọ́n yọ wá tàjọ wá lẹ́nu. Bí gbogbo àwọn akọrin ilé ìjọsìn náà ọkọ̀ni wọn yóò ní jọ́ta láṣẹ. Mo kí gbogbo àwa tí mi ò ìdárúkọ náà, gbogbo àwọn tí gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìlú Amẹ́ríkà, England ní o, tàjọ kọ́wọ́ wá sí ilé mi, òye pátá ni mo kí ṣe ìdùnnà ni. Inú mi dùn gẹ́gẹ́ bí ẹnìkan tí ó wá lẹ́yìn láti wá ṣe ìfẹ́ ní ti pé mo pé àádọ́ta ọdún ní orílẹ̀ ayé, àti wípé ló ń ṣe ìdúpẹ́ lórí ìgbéyàwó tó ti pé ọdún ó dín ẹyọ kan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àrà ti sán, atẹ́gùn ti fẹ́, ìdíjà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ènìyàn ọ̀pẹ́ ni fún Ọlọ́run. Lára bẹ́ẹ̀ náà ni pé kò sí nǹkan, sí gbogbo ọlá, sí gbogbo agbára tí èèyàn lè lò bí kò sí Ọlọ́run. Mo fi gbogbo yìí fún Ọlọ́run nípa bẹ́ẹ̀ lára àwọn. Olùgbàgbọ́ mi, lẹ́kùn sílẹ̀ fún ọ.